wọ́n fi islam nílẹ̀ nítorí wípé wọ́n sọ pé àwọn yọ sàká mọ́. kí wá ní àwọn sọ̀hábà ṣe fún wọn, kí ni Abubakar ṣe fún wọn? alimurtadu ni wọn, àwọn tó ti fẹ̀sìn wọn lẹ̀ ni àwọn sọ̀hábà pa wọn. wọ́n pa wọn ni. ok ó dáa wọ́n pa wọn àbí inú mi tiẹ̀ ẹ̀yọ́ tiẹ̀ waste time wa. so tó túmọ̀ sí pé ìdájọ́ ẹni tí ò bá ṣe kí ni ìdájọ́ ẹni tó ṣe islam? tó bá jẹ́ dáwọ́lá àti ndo ṣẹ̀ríà ìdájọ́ ẹni tó ṣe islam òun náà ni tó sọ pé òun ò sí islam mà èyí tí ó wọnú islam. kò ṣe tẹ́lẹ̀ kò ṣe tẹ́lẹ̀ ó dẹ̀ ń gbé nínú islam. ìdájọ́ rẹ̀ náà ni pé kí wọ́n máa dáàbòbò kán fi lọ́kàn balẹ̀. lọ́fẹ̀ẹ́. tó bá jẹ́ pé ìlú islam ni yóò máa sanwó owó pé wọ́n dáàbòbò. owó kí ni? owó pé wọ́n dáàbòbò. fún àwọn wo? fún àwọn ìjọba mùsùlùmí. dáàbòbò kúrò fún àwọn wo? fún àwọn ìjọba mùsùlùmí tí wọ́n ń ṣèlú. kọ́mọ́ bá ṣe kí ni fún? kí wọ́n ní sìn kankan fún owó wípé wọ́n ń dáàbòbò ni yóò máa san mùsùlùmí ò ní. ẹ̀sà owó yẹn wọ́n pè ní jizya. àbí bẹ́ẹ̀ kọ́? jizya ni wọ́n ń pè. jizya yẹn tí ò bá san tó bá sanwó yẹn àwọn wo ló máa san fún? yóò san fún àwọn ìjọba mùsùlùmí. láti protect ẹ kúrò lọ́wọ́ àwọn wo? lọ́wọ́ ẹni ewu tó bá fẹ́ ṣẹlẹ̀ sí bóyá ẹni ewu tó bá fẹ́ ṣẹlẹ̀ sí. tí ò bá wá sanwó yẹn fún àwọn mùsùlùmí kí làwọn mùsùlùmí lè ṣe fún rẹ níbẹ̀? àwọn mùsùlùmí ò lè ṣe nǹkan kan hukumah ni ó dájọ́ ìjọba mùsùlùmí ni ó dájọ́ pé kó fi ìlú. kí ni ìjọba mùsùlùmí lè ṣe fún ẹni bẹ́ẹ̀ tí ò bá san jizya yẹn? tí ò bá san jizya àwọn tó bá jẹ́ pé ìjọ ni wọ́n tó jẹ́ pé àwọn ìjọ bí ẹ̀yin kiri yóò nìsín wọ́n kò gun jà yín ni pé kẹ́ ẹ fìlú lẹ̀. òkè tá a bá fìlú tó bá pè ìlú wa ní kọ́tọ́ forí wa sọlẹ̀ sí tí islam wa kọ́ńkà ìdáwọ̀ wá gbà islam. ẹ̀yin lẹ pè nílùú yọ ọlọ́ọ̀bá ló ní gbogbo lẹ̀ tó ṣe rí àbá ti wọ bẹ̀ tẹ́ ẹ̀ bá ti lè ẹ̀tọ́ fún àwọn mùsùlùmí tó jẹ́ pé ọlọ́ọ̀bá ló nílẹ̀ tẹ́yìn ń lò ẹ̀ kúrò ń bẹ̀ náà ni. tàbá sọ́bà kúrò lẹ̀ bàbá wa kọ́ kí ló máa ṣe wá. láyé àwọn sàhábà náà ẹ ti múra pẹ́fẹ́ jagun tẹ́ ẹ̀ bá ti tẹ́ tàbá sọ́bà kúrò lẹ̀ bàbá wa táàdẹ̀ lè jà kí ló máa padà ṣe fún wa. a kò yín inú túbú ni. a kò wá sínú túbú ẹ ṣe gan. náà tí mo bá wá gba islam tí mo kírun tí nìyẹn sàká nínú ṣẹ̀ríà kí ni ìdájọ́ mi? tẹ́ bá gba islam tẹ́ kírun tẹ́ yọ sàká ẹlẹ́ṣẹ̀ ni àyàfi tẹ́ bá fẹ́ ẹlẹ́ṣẹ̀ ni bọ̀dẹ̀ bọ̀ pé bàtà kò sí inú ẹ̀sìn islam kúfúrú lélẹ́yìn. nígbà yà wọn sọ̀hábà nígbà yà Abubakar àwọn tí wọ́n láwọn ọmọ kírun àmọ́ wọn níyan sàká kí ni Abubakar ṣe fún wọn? àwọn yẹn sọ pé kò sí sàká nínú islam mọ́ ni. wọ́n sọ pé kò sí mọ́ wọn làwọn ò ní sán mọ́ ni o. wọ́n sọ pé kò wọn fáwọn ò ní sán mọ́ kò sí náà làwọn ń sọ náà. tí mo bá wá kírun tí màá rí mi ní sán mọ́ pé mi ò papọ̀ mọ́ tẹ́mi fẹ́ gbà kí ni ìdájọ́ mi? ìdájọ́ yín náà nípa ẹ ti fẹ̀sìn islam lẹ̀ torí pàrọ̀ orígun islam ní sàká wà. kí ni wọ́n máa wá ṣe fún mi? ẹ bá ti fi islam lẹ̀ tó ti gbà islam wá sọ pé ó sì islam mọ́ mo ti tàtẹ̀ ìdájọ́ kú ni. mi ò ṣe islam mọ́ rárá mi ò fẹ́ kírun rárá mi ò fẹ́ yẹ sàká rárá mi ò fẹ́ tẹ́lẹ̀ òfìsẹ́ rárá kí ni ìdájọ́ mi? lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti sọ pé ẹ ti di mùsùlùmí ẹ wá sọ pé ẹ fẹ́ ṣe islam mọ́ rárá nílùú ṣẹ̀ríà ìjọba ṣẹ̀ríà yóò wà mú yín wọ́n sì gbé yín lọ mú kámọ̀ wọ́n sọ pé kẹ́ ẹ túbá wọ́n fún yín lọ́jọ́ mẹ́ta ẹ̀yìn ọjọ́ mẹ́ta dẹ̀ bá ti túbá wọ́n pa yín dànù ni. ẹ wá sọ píìsì tó wà ní islam fún wa. píìsì tó wà bẹ́ẹ̀ náà ni wípé ẹ̀yin tẹ́ sọ pé ẹ ṣe islam mọ́ tẹ́ ẹ sì fẹ́ mọ́ gbá àwọn mùsùlùmí ẹ lè jẹ́ ẹni tó jẹ́ pé ẹ̀yin lẹ́padà mọ́ jẹ́ agbódegbà burú fún wọn tó jẹ́ pé ẹ mọ̀ fáwọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan àbí ẹ mọ̀ dà lámọ̀rí àwọn ọmọ wọn rú ẹ mọ̀ kó bá tẹ̀lé ayé wọn gẹ́gẹ́ bó ti wà nínú ètò ajé èyí tó fi wá jẹ́ pé ẹ mọ̀ dà lámọ̀rí ayé àwọn ọmọ wọn rú ẹ̀yin náà tó mọ̀ sọ fáwọn ọmọ wọn wípé èmi náà ti ṣe islam rí o mọ̀ bọ̀ wá gba jésù sáyé rẹ̀ jésù mo ń ṣe ní ìsìn o ẹ̀gẹ́ náà bá ti mú yín kúrò ńlẹ̀ gbogbo eléyìí ò ní sí mọ́. bẹ́ẹ̀ni inú mi ti ẹ̀gbọ́n yín sọ tó ti ọlọ́run ẹ ṣọ́ àpé mùsùlùmí ní àbí ẹ ń ṣe kìrìsìtẹ́nì. àwọn náà ní ṣe mí kìrìsìtẹ́nì mùsùlùmí ni. o kẹ ṣe náà inú mi dùn bẹ́ẹ̀ ṣe bá wá dáhùn o ẹ ṣe bá wá dáhùn o. ṣé arábíìsì ni wípé kéèyàn fi Saudi Arabia lẹ̀ kó dẹ̀ lọ kọ́ka ìlú onílù kó gbèsè bí àlẹ́ wọn lórí ṣé arábíìsì náà nìyẹn náà. nínú islam kò sí pé kí wọ́n fi ibìkan lẹ̀ kan lọ kọ́ńkà wọn wọ́n lọ sí dáwà nìmọ̀ síwájú wọ́n lọ sí dáwà fún wọn pé àwọn olùtọ́ bá ti gbé ẹ̀yìn bí irú Israel nísìn wọ́n lọ sí dáwà fún wọn kán mọ̀ pé mẹ́ta lọ́kàn mọ́ àwọn làwọn àfọ abẹ́ kan lọ sí wáàsí fún wọn ìgbà tó bá di kó yí. àwọn sọ fáwọn ògbà lílé àwọn ń kọ́ ṣé ẹgbẹ́gun lọ́jà àwọn yẹn sì ní peace. òun náà ní pé kìí ṣe pógun náà kọ́kọ́ lọ kó já wọn àlẹ ẹlẹmọ hawal ẹ̀kọ́ náà kọ́kọ́ kọ́ wọn gẹ́gẹ́ bí. tọ́ba bá sọ pé àwọn ògbà nígbà àwọn ògbà ìsìn yín ṣé n tó kàn náà ní kẹ́ ẹ lọ kógun jà wọ́n. tọ́ba ti wá sọ pé ó ti yé wọn tán wá takú pa àwọn ògbà ní tó kù náà ní báyẹn pé wọ́n mọ̀ sanjí sí à tọ́ba wá sọ pé àwọn. nílẹ̀ wọn àbí tí ì ṣe family house Saudi Arabia o ilẹ̀ wọn ni o tí wọ́n tẹ̀dó sí o. ẹ gbọ́ ni ẹ̀sìn Islam ìṣẹ̀sìn Saudi Arabia ẹ̀sìn tán sọ pé kó wá sórí ilẹ̀ sí ni. ẹbí tẹ́yìn wá dúró sílẹ̀ tẹ́yìn dalẹ̀ rú tẹ́yìn pọ̀ ọlọ́run ní mẹ́ta lọ́kan wọ́n wà sálàyé pé kèsì mẹ́ta lọ́kan tẹ́ bá wá lagidi olórí yín ni òkè sí pé ní fífẹ́ àti ní káàkiri nílùú olórí yín wá lagidi pé irọ́ àwọn òfẹ́ àwọn wà sọ fún wípé tó mọ̀ sanjí sí yá àbí káwọn kógun jọ tó bá wọ pé kógun jọ àwọn ọmọ ogun bẹ tó lè bá yín jagun ogun bẹ̀rẹ̀ nìyẹn tó bá dẹ̀ sọ pé òun ò jagun wọn bẹ́ẹ̀ sí wà wẹ̀ tó gun bá dé àwọn ọmọ sunkún ni o wọ́n kó wọn lọ dà wọ́n sí prison àwọn mùsùlùmí ó dẹ̀ máa darí lù. ẹ̀sà àláfíà dẹ̀ lẹ́sìn yẹn àbí bẹ́ẹ̀. ẹ̀sà àláfíà ni nà ìṣẹ̀mí àláfíà náà ni àbí ẹ̀sìn kí wọ́n pè ní peace kí wọ́n pè ní peace kí wọ́n pè ní àlàáfíà. ẹ̀yin tán pè ní peace náà ni pé tán pè lálàáfíà ó ní kẹ́ ẹ lo ìdájọ́ níbi tí ìdájọ́ bá ti gbé tọ́kẹ́ lò
àwọn ènìyàn tẹ́lẹ̀ àwọn onídàájọ́ nílùú wọn àbí àwọn kan ń gbáyé ni. Ìdájọ́ tí wọ́n nílùú wọn náà ni pé wọ́n lè ní ìdájọ́ èyí tó bá ń bẹ́nu ìdájọ́ wọn gẹ́gẹ́ bí ẹ̀yin Christian sìn tí bá ń bẹ́nu ìdájọ́ yín tó ṣe déédéé tọ́lọ̀ àti tànẹ́bí àti tó lè tún orílẹ̀ ṣe Islam sọ pé kí wọ́n pa yín Islam sọ pé dandan. ẹ̀sà tí mo gbìyànjú kọ́ ni aláwọn ìlú tẹ́ ẹ lọ bá yẹn àsọ̀rọ̀ Christian kan bá àsọ generally àwọn ìlú tẹ́ ẹ lọ bá tẹ́ ẹ lọ kógun jà torí pé wọ́n lọ bẹ̀ sí yẹn sáwọn ò ní òfin àti ìdájọ́ tí wọ́n lò nílùú wọn tẹ́lẹ̀. ẹni tó súnmọ́ jù náà ni wọn ní òfin àti ìdájọ́ tí wọ́n lò lù wọn tó jẹ́ òfin tọ́lọ̀. ok wọn kàn gbáyé tó jẹ́ ti àlá ní àbí ẹ máa la torí báwọn ẹ̀sìn Ọlọ́run wọn gba Ọlọ́run kan gbọ́. irọ́ ẹ̀yin ẹ̀sọ́ Ọlọ́run tí wọ́n gbàgbọ́ tó jẹ́ òfin àlá tó tọwọ́ Muhammadu gbé wá. irọ́ òfin ẹ̀sọ́ Ọlọ́run táwọn gbàgbọ́ tí àtòfin tọ́nà ọba tó gbàgbọ́ tó fún wọn tí wọ́n ń lò tó jẹ́ ti fọkànbalẹ̀ tí wọ́n tó àwùjọ sí. àní mo sọ pé àwọn òfin wọn tí wọ́n lò nù àtòfin àlá tí ò bá ti bá ti àlá mu nẹ́ẹ̀sì ni pé láti bá wọn jà kẹ́lẹ́ gbé ti àlá mu lórí. wọ́n bá ti jẹ́ òfin tí ń da orí ilẹ̀ irú tó ń jófin òfin Ọlọ́run bá ní mọ́ tún orí ilẹ̀ ṣe tó bá ti wájú òfin tí wọ́n ti ń dorí ilẹ̀ ẹ wo nísìnyí ẹ ti sùúrù nínú ẹ̀yin tẹ́ jẹ́ Christian ẹ nófin pé ẹni tó bá ṣe sìnà ẹni tó bá jálágbèrè ẹ̀mọ̀ ẹ̀yin ẹ̀sìn Christian nìkan ìfẹ́ lónìí pé kí wọ́n lẹ́kọ̀ọ́ pa lónìí òfin Mósè. kò sínú òfin àwọn Christian. kò sí ẹni tó bá ṣe sìnà ní òfin ẹ̀yin Christian kí ni ìdájọ́ rẹ̀. Jésù ti dáríjì aronúpìwàdà wọ́n wàásù fún aronúpìwàdà. tó bá sọ pé òun ronúpìwàdà pé gbogbo tóun fi kú sìnà lóun ó mọ̀ sí lọ. kò sẹ́ni tó ní agbára lórí ẹ̀mí ara ẹ̀ Kristi máa bá ọkọ ẹ̀ pàdé wọ́n fà á lórí ọ̀fẹ́ láti máa wàásù fún ẹni bẹ́ẹ̀ nínú ẹ jẹ́ kí n kà fún yín nínú ẹ má ti kà fún mi ẹjọ́ mo fẹ́ kà fún yín sáà ẹjọ́ ẹ jẹ́ kà fún yín ẹ jẹ́ sáré kà àti kà ń bì náà ní alẹ́ the book of James chapter 5 ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ó sọ àti kà ń bì náà fáwọn èèyàn lálẹ́ ẹ má bínú ó ní ara bí ẹnikẹ́ni nínú yín bá ṣìnà kúrò nínú òtítọ́ tí ẹnìkan sì yí padà jẹ́ kí wọ́n mọ̀ pé ẹni tí ó bá yí ẹlẹ́ṣẹ̀ kan padà kúrò nínú ìṣìnà rẹ̀ ó gba ọkọ̀ kan là kúrò lọ́wọ́ ikú yóò sì bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ kódà Galatians chapter 6 verse 1 ó ní tí a bá mú ẹgbà ẹnìkan nínú ìṣìnà kan kẹ́yìn tó jẹ́ tó ṣe ẹni ẹ̀mí kẹ́ ẹ mú irú ẹni bẹ́ẹ̀ padà bọ̀ sípò ní ẹ̀mí ìwà tútù ṣe understand this so òfin àti ìgbàgbọ́ àwa Kristẹni kò ní ká pa ó ní ká wàásù fún wọn ni kán dẹ̀ ronúpìwàdà kò dẹ̀ sọ pé ká pa wọn ká kọ̀ntínú láti máa gbà wọn níyànjú títí wọn fi di ẹni tó máa ronúpìwàdà so mò ń gbọ́ yín. ẹ ṣe gan ètò bá wá jẹ́ pé ẹ tó ń pa àwọn èèyàn náà nǹkan ẹ wá ẹdẹ mẹ̀kún pa àwọn èèyàn ẹ wá sọ fún pé mọ́ pa àwọn èèyàn mọ́ Olúwa Kristẹni kò nẹ́tọ̀ sí ká mọ̀ pa àwọn èèyàn ó wá pé àpé irọ́ òun mọ̀ pààyàn lọ ní tòun kí ni òfin sọ pé kẹsí fún. ìlú Christianity ó wà sùkà yóò wà lọ́dọ̀ ìlú so ìlú òfin ìlú ló take over nǹkan tó máa ṣe God bless our deputy comment òfin ìlú ló máa take care Christianity ò wá láti wá change òfin ìlú máa take care aspect yẹn. Kí ìyàtọ̀ wo ni wọ́n bẹ láàrin tó ń ṣe sìnà tí ń bá àwọn ìyàwó ṣe sìnà àtẹ̀tí ń pààyàn ìyàtọ̀ wo ni Christianity ṣe nípa àwọn méjèèjì tó fi jẹ́ kó òfin ìlú yóò sọ pààyàn òfin ìlú ni wọ́n. ẹ̀jẹ̀ sọ kíníkan fún yín nínú ìgbàgbọ́ àwa Kristẹni ìgbàgbọ́ wa fi àyè sílẹ̀ fún ìrònúpìwàdà nígbà tí òfin ìlú lè ṣe ìdájọ́ fún ìlú ẹni bẹ́ẹ̀ wípé òkè nǹkan báyìí ló máa ṣe o bọ̀ ìgbàgbọ́ àwa ó fi àyè sílẹ̀ fún ẹni yẹn láti ronúpìwàdà kó ba lè jogún ìjọba Ọlọ́run so whether àwọn pààyàn ó ṣàgbèrè ó ṣe kíníkan ó ṣe gbádà ó ṣe kòdò òfin ìlú lè arrest ẹ kọ́ ní fún nǹkan tó